Ẹ káalẹ́ gbogbo ilé, mo kí gbogbo ilé o, mo kí yín o, mo kí gbogbo ọmọ Oòduà. Kò ní sí wa, kò ní rẹ̀ wá o. Ìròyìn tí ó wà yìí, mo kàn fẹ́ kí a tún fetí tó ọ̀rọ̀ yìí náà ni. Ẹ rí pé mo fi àwòrán gómìnà ilẹ̀ Ogun State síbẹ̀. Àwọn ọ̀nà ńláńlá ní bèrè o. Àwọn Fúlàní wọ́n fi ipá bá àwọn ọmọ múndíá méjì lò pẹ̀lú obìnrin pẹ̀lú àwọn ìyá wa kan ní ilé ẹ̀sìn nílẹ̀ Ogun State. Ogun State o. Ẹ máa gbọ́ kìíní ọ̀hún, mí ní dúró pẹ́. Ara ń tà ń sọ̀rọ̀ o. Gbogbo wa lápapọ̀. Ilé ẹ̀sìn àwọn Fúlàní wọn bẹ̀, wọ́n gbé olùṣọ́ pásítọ̀, wọ́n ń bèrè fún 10 million naira. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ ń sìn. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ń bo lẹ́wà àárí yín o. Níbo lẹ́wà àárí yín o. Gómìnà níbo lẹ́wà àárí yín o. Àwọn tẹ́ sọ pé kán wá dìbò fún yín, àwọn Fúlàní tí wọ́n ń bá àwọn múndíá àtàwọn màmá wa lò. Ṣé ó dáa? Ẹ dákẹ́. Ẹ sọ̀rọ̀ sókè àgbọ̀ yín o. Ẹ láti ṣe nǹkan kan dáàbò bo àwọn èèyàn. Àsìkò ìbò ẹ sọ pé ẹ máa ṣe gbogbo ẹ̀. Nsìn ó délẹ̀ nsìn àárí yín o. Àárí yín o. Gómìnà, àwòrán yín ló wà ń bẹ̀ yẹn. Àárí yín. Ẹ jẹ́ ká wo kìíní. Mí ní dúró pẹ́, mo kàn máa sọ pápápá. Ẹ bá pé ètò ìtẹ̀bá ṣe ń gẹ̀tẹ̀. Ẹ ṣeun. Ọmọ bàbá mi, Bọ́lá Ẹ̀dùnkì wá jẹ, ó pẹ̀lú àwọn tí wọ́n kidnap ló gbé lọ. Kí ló rúkọ ẹ̀gbọ́n yín yẹn? Bọ́lá hàn Olúyẹmí. Èyí lọ ní kan wá fún yẹn kankan. 10 million. 10 million yẹn kankan. Kìíní ìṣẹ̀lẹ̀ ló. Ọ̀kẹ́ gbogbo Yorùbá gbà yín ni. Gbogbo Yorùbá. Ẹ̀dí iṣẹ́ tá à ń ṣe báyìí gbogbo lé. Báyìí iṣẹ́ inú là ń ṣe gbangba. Èní 3 oṣù kọkànlá. Èní ni Wednesday àbí. Ìjẹta ló ṣẹlẹ̀ o. Wednesday. Ìjẹta lè ṣẹlẹ̀ o. Ìyàwó olùṣọ́rè ọ̀nà ti. Ẹ má sá. Ọ̀nà ti gbólùṣọ́ lọ. Kò ní pẹ́ ń sá. Ìyàwó olùṣọ́rè. Ọ̀nà ti gbólùṣọ́ lọ. Ṣé ń gbọ́ ògbólé èní 3. Oṣù kọkànlá la wà yìí èní 3 èní Wednesday ó ń ṣẹlẹ̀ lénìí. So àárọ̀ lè ní sponsor sọ́pa Yorùbá nation kí Yorùbá dá dúró. Gbogbo aláwà láìka. Ìgbà tó bẹ̀rẹ̀ sábìsì ní nǹkan bí after 12 sí to 1. Àwọn akọrin lọ́nà àwọn pípù yẹn dé. Wọ́n ní kí gbogbo àwọn pípù wo. Àwọn Fúlàní yẹn. Ṣẹ̀dẹ̀ rí dájú pé Fúlàní ni wọ́n. Bẹ́ẹ̀ni Fúlàní ni wọ́n. Fóònù yìí ti lọ. Fúlàní ni gbogbo wọn. So ibi tó ti ní kí gbogbo wa kúnlẹ̀. Bí ta ti kúnlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ń sáàsì gbogbo ara wa, wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀ wá ní gbogbo ara. Ta ló ní fóònù? A ní kò sí fóònù lọ́wọ́ wa. Ta ló ní fóònù? A ní kò sí fóònù. Wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè pé bolówó wà, aláàlówó lọ́wọ́. Wọ́n mú ọkọ mi kó ìbẹ̀rẹ̀ sí ń gba létí nìyẹn. Wọ́n bọ́ sí ta lọkọ yín yẹn. Ìyẹn olùṣọ́ tó wà níbàyìí. Pásítọ̀ ṣọ́ọ̀ṣì yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n bẹ̀rẹ̀ sí ń bù. Ok, ìgbà tó ṣe gbé ṣe ìbóbìnrin ni ẹ̀yin náà. Kí ló wà fà tí wọ́n gbé ẹ̀yin lọ? Ibi tẹ́mi bẹ̀rẹ̀ sí pẹ̀lú ọmọ lèmi tí ń gbàdúrà sọ́lọ́run jọ kó dàbò rẹ̀ bò wá. Ok, kìyàn mélòó ni wọ́n bá sùn bí báyìí? Èèyàn 3. Ṣé wàá nígbà tó ń bá wọn sùn? Mo wà níbẹ̀. lójú yín. Ṣé ẹ lè mú tuntun gẹ́gẹ́ bí ok kárí yín nìrí olùṣọ́ ẹni tó wà nítorí pé kájálé ọ̀gá náà ni. So inú wa máa dùn ọ̀fíṣíálì kẹ́ fi aṣọ yín àkàṣọ tẹ ní wọ́n fi jábàálẹ̀ àwọn obìnrin yẹn. Ṣé ẹ lè mú wa lọ síbi tó wà? Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká lọ bí. Ó yá ṣẹṣẹ rí bí ẹ gbogbo ilé iṣẹ́ ń lọ tàbá iṣẹ́ ẹnu ká iṣẹ́ gbangba eléyìí ṣe pé bí awọ́ríyọ̀ ní nínú gúrùpù ní pílàfọ́ọ̀mù ẹ̀já jáde ṣiṣẹ́ ṣé wọn lọ tí wọ́n fi jábàálẹ̀ wọn yìí? Bẹ́ẹ̀ni. aṣọ ẹ̀jẹ̀ rèé. Ẹ̀mẹ́ ti rẹ́jẹ̀ ẹ ti rí Yorùbá nation no going back. ṣe rí bẹ́ẹ̀. kọ̀tọ́ Fúlàní ṣe mọ́jú lẹ̀ ń wò yìí. Ibi tí wọ́n ti gbé bá àwọn múndíá méjì sùn òun lè rí ẹ̀jẹ̀ ń bẹ̀ yẹn o. Kẹ́ wo dáadáa fúnra yín. Ẹ jẹ́ ká fi gómìnà káwọn náà máa rí. Gómìnà àárí yín o. Wọ́n bá àwọn múndíá méjì sùn pẹ̀lú àwọn màmá wa kan, wọ́n bá wọn sùn. Wọ́n ń gbàdúrà nínú ilé ẹ̀sìn church. Wọ́n ń gbàdúrà, àwọn èèyàn gbàdúrà wọ́n wọlé, àwọn Fúlàní wọlé lógùn state o.
Gọ́vnà Abíọ́dún kí lẹ̀ ń ṣe? Gọ́vnà Abíọ́dún kí lẹ̀ ń ṣe? Gọ́vnà Abíọ́dún kí lẹ̀ ń ṣe? À ń béèrè. Kí lẹ̀ ń ṣe? Gómìnà kí lẹ̀ ń ṣe? Ẹ wo. Kí lẹ̀ ń ṣe? Gómìnà kí lẹ̀ ń ṣe o? Ẹ jẹ́ ká gbọ́ ibi tó ti gbé sọ̀rọ̀ ń pa. mo rò pé náà mẹ́ta ni wọ́n jábàálẹ̀ o. ọ̀nà kan ti ká sọ lọ. Ṣẹ́yìnrán o. Ẹ̀jẹ̀ lọ ẹni yẹn o. Ẹ̀jẹ̀ lẹ rí yẹn o. Wọ́n bá wọn mọ. Wọ́n bá wọn sùn wájú gbogbo ọmọ èèyàn. Wọ́n dẹ̀ wá gbé pásítọ̀ wọ́n gbé lọ. Wọ́n béèrè fún 10 million. Gómìnà gbogbo yín náà lè máa ń fún àwọn èèyàn ní 5,000 naira. Ẹ wá kó 10 million lẹ̀ o. À ń retí yín kẹ́ wá kó 10 million lẹ̀. Torí ó yẹ kẹ́ dáàbò bo ìlú. Ẹ ṣe o. Àárín yín sìn yín o. Láti jẹta mi rò pa gbọ́n kankan. Kì í ṣe pé léyìí pé agbọ́n kankan láti wá abẹ́ ṣe máa gbé àwọn káwọn Fúlàní tán ṣe kí nǹkan gbé wọn jáde. Kán fi àwọn aráabí lẹ̀. Kán fi wọ́n lẹ̀. Ẹ̀yin èèyàn mi ń tà ń sọ̀rọ̀ o gbogbo àwa Yorùbá àsìkò ẹ má dúró ní gbogbo ibi tá a bá wà. Ilé ni o, abúlé ni o, ìgbèríko ni o, ìlú ní ibi tá a wà. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká bẹ̀rẹ̀ sí ń dáàbò bo ara wa o. Àwọn ìjọba ti dáadáa wà nìkan sìn. Wọn ò sí ń bẹ̀ fún yín o. Àwọn tó ń fún yín 5,000 naira. Ńgbà tó wá délẹ̀ ń sìn. Wọ́n ń béèrè 10 million lọ́wọ́ yín. Wọn ò bá yín dá sí o. Ṣé ẹ̀ ń rí? Ẹ̀yin èèyàn. Ẹ sowọ́pọ̀ ládùúgbò sádùúgbò. Ẹ bẹ̀rẹ̀ sí ń dáàbò bo ara yín. Gbogbo ń tẹ́ bá ní ẹ kó papọ̀ ẹ fi dáàbò bo ara yín. Ẹ má dúró de ìjọba kankan o. Torí ìjọba ń sìn wọn ò sí ń tòsí o. Ẹ rí pé à ń pe Gọ́vnà Abíọ́dún wọn ò jáde o. Tó bá yẹ pé kán wá pín owó kékeré kan ẹ̀kan gbé àpò rẹ̀ sí fún yín àwọn náà máa dúró ń bẹ̀ o. Tó bá yẹ pé àwọn náà máa dúró bẹ̀ àmọ́ ń gbò bá di ọ̀rọ̀ bó ṣe kán dáàbò bo yín wọn ò sí ń bẹ̀ o. Ṣé ẹ̀ ń rí? Ẹ̀yin èèyàn ẹ dá wa lóhùn. Ṣé ẹ̀ ń rí? Ẹ jẹ́ ká play lẹ́ẹ̀kan sí kẹgbọ́. A parí ẹ̀ tún wá play lẹ́ẹ̀kan sí. Sisi méjì àgbàlagbà obìnrin. àwọn sisi mélòó. Sisi méjì. wọ́n jábàálẹ̀ wọn. Bẹ́ẹ̀ni. àti Àgbàlagbà ẹ̀yọ̀ kan ọmọ bíi 15 to 16 years. ọmọ ṣé 15. wọ́n kó àwọn Sisi méjì so àwọn ọmọ múndíá méjì 15 to 16. Mẹ́rìndínlógún àti mẹ́ẹ̀ẹ́dógún àti mẹ́rìndínlógún. Àwọn méjèèjì yẹn ìkànnì iye ọjọ́ orí àwọn méjèèjì yẹn iye tó máa jẹ́ nìyẹn bó ṣe ń sọ. Àwọn múndíá méjìlá bá sùn pẹ̀lú obìnrin kan. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ lọ o. náà lọ ni. Wọn ò kó wọn lọ àwọn yẹn. wọ́n kọ́ rí ipò àwọn yẹn. Ṣé ẹ̀ ń gbọ́? Wọ́n kàn réèpù wọn ni. Torí náà ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká bi gómìnà wa o. Ẹ jẹ́ ká tún ràn wọ́n. Ẹ rán gómìnà àárí o. Ẹ wòran o. Nǹkan táwọn Fúlàní wá ṣe ń lẹ̀ wa nìyẹn o. Tàbádẹ̀ sọ ń sìn wá ní pé à ń tẹnu mọ́rọ̀. À ń ṣe ara ń tà ń sọ rèé o. Fúlàní wọ́n wọ inú church. Ẹ rí pé kò síbi kankan tí wọ́n ò ní wọ̀. Àfi tá bá dìde dúró fún wa ẹ jọ̀ọ́ má bínú. Àfi tá bá dìde dúró fún wa ká bẹ̀rẹ̀ sí ń dáàbò bo ara wa o. Gómìnà ò sí ń tòsí o. Gómìnà bó lẹ́wà àárín yín o. Gómìnà Dàpọ̀ Abíọ́dún bó lẹ́wà àárín yín o. Ẹ bá wa pé kán jáde ẹgbẹ́ wọn pé wọ́n jáde. Ẹ jọ̀ọ́ má bínú. Gómìnà bó lẹ́wà àárín yín o. Àárín yín rárá. Ẹ jọ̀ọ́ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ń bọ̀.
ẹ jẹ́ mo tọrọ gáfárà lọ́wọ́ yín ẹ má bínú. ẹ má bínú ọjà ti ṣe dára báyìí ń bọ̀. ẹ má bínú gómìnà bó lẹ́wọ̀ àárín yín o àárín yín o gómìnà àárín yín rárá o ẹ máa láti bá wa ṣe ohun tí ẹ ká ṣe kẹṣẹ ẹjọ o gómìnà à ń retí yín o. ẹ má bínú gómìnà ẹ wò ó tó ẹ̀yin èèyàn mi à ní ju báyìí lọ ẹ jẹ́ bá wa pín ètò yìí ẹ jẹ́ kó tẹ àwọn èèyàn létí ìyà yìí ti wá tó ó ti wá tó òtútù ló mú mi díẹ̀ má bínú. Okay. Bóyá dádúró sí yín má bínú. So n tà ń sọ ẹ wò àárín ojú báyìí lọ ẹ bá pín ètò yìí ẹ bá wa ẹ dẹ́nkẹ́ pé kí gómìnà kó dá sí kínní torí àgbọ̀n ọ̀kan lọ́dọ̀ ẹ̀ àwọn obìnrin yẹn kàn wá wọn jáde kàn ṣe test lórí wọn kàn lọ gbé wọn lọ sí hospital kàn yẹ̀ yẹn wò àmọ́ tó fi sí wọn lára wọ́n bá wọn lò wọ́n bá wọn wò pẹ̀lú pa ní iwájú gbogbo àwọn èèyàn. Ó tó gẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ dìde o ẹ má dúró de àwọn gómìnà báwọn òṣèlú wọn ò sí ń bẹ̀ fún wa o òun lè rí yìí o wọn ò sí ń bẹ̀ fún yín o wọn ò ní sọ 10 million yẹn o obìnrin tó wà láàrin yìí ọkọ ẹ̀ náà mú wọ́n ń béèrè 10 million òun ni pásítọ̀ wọ́n lọ wọ́n wọ church wọ́n lọ mú wọn ẹ wò ẹ jẹ́ agbẹ́lẹ́ ẹ̀kọ́ sí. kí ló rúkọ ẹ̀gbọ́n yìí yẹn. lọ ní kan wá wá fún yẹn kankan 10 million yẹn. wọ́n kidnap pásítọ̀ Gbọ́láhàn Olúyẹmí ṣé ń gbọ́ o. kankan kìíní ìṣẹ̀lẹ̀ ló ọkẹ́ gbogbo Yorùbá báyìí ni ṣètìlíṣẹ́ tá à ń ṣe báyìí gbogbo lé báyìí iṣẹ́ inú là ń ṣiṣẹ́ gbangba èní 3 oṣù kọkànlá èní ní Wednesday àbí èní Wednesday ìyàwó olùṣọ́rè ọ̀nà ti ẹ má sá ọ̀nà ti gbólùṣọ́ lọ kò ní pẹ́ ń sá ìyàwó olùṣọ́rè ọ̀nà ti gbólùṣọ́ lọ ṣe ń gbọ́ ògbólé èní 3 oṣù kọkànlá láwà yìí èní 3 èní Wednesday ó ń ṣẹlẹ̀ lénìí so àárọ̀ lè ní sponsor sọ́pa Yorùbá nation kí Yorùbá dá dúró. ìgbà tó bẹ̀rẹ̀ sábìsì ní nǹkan bí after 12 sí to 1 àwọn akọ ẹ lọ́nà àwọn pípù yẹn dé wọ́n ní kí gbogbo àwọn pípù wo. àwọn Fúlàní yẹn. ṣẹ̀dẹ̀ rí dájú pé Fúlàní ni wọ́n. bẹ́ẹ̀ ni Fúlàní ni wọ́n fóònù ti lọ. Fúlàní ni gbogbo wọn so ibi tó ti ní kí gbogbo wa kúnlẹ̀ ibi tá a ti kúnlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń sáàsì gbogbo ara wa wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀ wá ní gbogbo ara ta ló ní fóònù a ní kò sí fóònù lọ́wọ́ wa ta ló ní fóònù a ní kò sí fóònù wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè pé bolówó wà aláàlówó lọ́wọ́ wọ́n mú ọkọ mi kó ìbẹ̀rẹ̀ sí ń gba létí nìyẹn wọ́n bọ́ sí alọkọ yín yẹn ìyẹn olùṣọ́ tó wà níbàyìí pásítọ̀ ṣọ́ọ̀ṣì yìí. bẹ́ẹ̀ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ok ngbà tó ṣe gbé ṣe ìbóbìnrin ni ẹ̀yin náà kí ló wà fà tí wọ́n gbé ẹ̀yin lọ. ibi tẹ́mi bẹ̀rẹ̀ sí pẹ̀lú ọmọ lèmi tí ń gbàdúrà kọ́lọ́run jọ kó dàbò rẹ̀ bò wá. ok kìyàn mélòó ni wọ́n bá sùn bíbà yìí. èèyàn 3. ṣé wàá nígbà tó ń bá wọn sùn. mo wà níbẹ̀. lójú yín. ṣé ẹ lè mú gẹ́gẹ́ bí ok kárí yín ní ìrìn òṣùṣọ́. wọ́n bá wọn sùn wọ́n bá àwọn èèyàn sùn wájú gbogbo àwọn èèyàn o. gómìnà Bólẹ́wà gómìnà Dàpọ̀ Abíọ́dún Bólẹ́wà ẹjẹ àgbọ̀ bọ̀. ẹni tó wà nítorí pé kájàlé ọ̀gá náà ni so inú wa máa dùn ọ̀fíṣíálì kẹ́ fi aṣọ
kẹ́ fi aṣọ yín àkàṣọ tẹ ní wọ́n fi jábàálẹ̀ àwọn obìnrin yẹn ṣé ẹ lè mú wa lọ síbi tó wà. ẹ jẹ́ ká lọ bí. ó yá ṣẹṣẹ rí bí ẹ gbogbo ilé iṣẹ́ ń lọ tàbá iṣẹ́ ẹnu ká iṣẹ́ gbangba eléyìí ṣe pé bí awọ́ríyọ̀ ní nínú gúrùpù nínú pílàfọ́ọ̀mù ẹ̀já jáde ṣiṣẹ́. ṣé wọn lọ tí wọn fi jábàálẹ̀ wọn yìí aṣọ ẹ̀jẹ̀ rèé. ẹ̀mẹ́ ti rẹ́jẹ̀ ẹ ti rí Yorùbá nation no going back. ṣe rí bẹ́ẹ̀. kọ́tọ́ Fúlàní ṣe mọ́jú lẹ̀ ń wò yìí. mo rò pé náà mẹ́ta ni wọ́n jábàálẹ̀ wọn. wọn náà kọ́ ti káṣọ lọ. àwọn sisi méjì àgbàlagbà obìnrin. àwọn sisi mélòó. sisi méjì. wọ́n jábàálẹ̀ wọn. bẹ́ẹ̀ni àti àgbàlagbà ẹ̀yọ̀ kan ọmọ bíi 15 to 16 years. ọmọ ṣé 15. wọ́n kó àwọn náà lọ ni. wọn kó wọn lọ àwọn yẹn. wọ́n kọ́ rí ipa àwọn yẹn. ṣé ń gbọ́ o wọ́n rí ipò wọn gómìnà à ń bí yín o ẹ bá wa dá sí o gómìnà ẹ bá wa dá sí o wọ́n rí ipò àwọn 15 to 16 year old pẹ̀lú obìnrin kan táwọn yẹn ti sá lọ kì í ṣe kí wọ́n sá lọ wọ́n kúrò ńbẹ̀ níwájú gbogbo àwọn èèyàn ẹ rí i pé wọ́n fẹ́ pa wárùn pátápátá gómìnà kí lẹ̀ ń ṣe sí ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá Tinubu president Ọbásanjọ́ gbogbo yín pátápátá kí lẹ̀ ń ṣe sọ̀rọ̀ yìí ṣé bẹ́ẹ̀ ṣe máa wòrè èèyàn mi bá a pé ètò ìtẹ́ bá ti rí àti máa bá yín sọ̀rọ̀ àní ìrújú báyìí lọ ẹ ṣeun kò ní sí wa kò ní rẹ̀ wá o ẹ jẹ́ ká sowọ́pọ̀ gbogbo àwa tá wà ní gbogbo ilé ẹ jẹ́ ká tètè máa sọ fáwọn èèyàn ká bẹ̀ sí ní dáàbò bo ara wa báyìí o ẹ má dàdé èèyàn kan nìkan o gbogbo wa ló kàn pátápátá látòkè délẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ o ká dáàbò bo ara wa ẹ má retí pé gómìnà kan máa wá wò yín o ó máa wá dáàbò bo yín àbí ó máa sọ wọ́n yín ẹ tètè máa dáàbò bo ara yín ládùúgbò yín tẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn ó máa ṣòro fáwọn aráàbí láti wọlé sáyẹn lára ẹ tètè ẹ wò ó tó gẹ́ o wọ́n ti church náà wọ̀ lọ́nsìn church inú church náà ti gbé wá mú náà ti wá bá àwọn ọmọ múndíá méjì àti màmá kan wọ́n bá wọn lò wọ́n dẹ̀ mú pastor wọ́n ti mú nọ́mbẹ̀ 10 million ṣé ń gbọ́ ẹ wò àná ojú báyìí lọ ẹ ṣeun ó dìgbà kan náà àti máa bá ń sọ̀rọ̀ ó dàbọ̀.